Yeah. Good morning, good afternoon, good evening, wherever you are in the whole world. Or time tí fídíò yìí bá bá yín, mo kí lédè àsìkò tẹ́ bá wà. I just watch Lekki Toge shooting. I will watch Lekki Toge shooting. October 20, 2020 in Nigeria. Mo tún tún fídíò yẹn wò nísìn. Mo tún fídíò Lekki Toge shooting. Mo tún wò ní bye. And I have this to say. Yes, I have as a mother. Mo tún Lekki Toge shooting. October 20, 2020. Mo ṣẹ̀ṣẹ̀ wo fídíò yẹn tán, mo tún wò nísìn dáadáa. And I have this to say. It's going to be a quick one. Sanwo-Olu, Babajide Sanwo-Olu, ex-governor Bola Ahmed Tinubu, Lai Muhammed, ex-general Buhari, Muhammadu Buhari, àti gbogbo èèyàn pátápátá, àti gbogbo èèyàn army, sójà tẹ́ mọ̀ nípa bí Lekki shooting ṣe wáyé ní October 20, 2020 ní Nàìjíríà. I have this to say. I have this for you. Ní agbára Ọlọ́run ọba tó dá sánmọ̀, tó dá ilẹ̀. They might not understand me. Please translate this to English. Translate this to English. They may not understand me. I'm sorry, I'm not going to call anybody's name tonight. I say everyone. But I don't know if you understand how I'm feeling now after watching the video again. I saw those guys that were the amputees. I saw the amputees after Lekki Toge. The guy that said he got shot at the left leg. People coming out that was sorry, they want to shoot in Lekki Toge, and the Nigerian government is still denying it. Yes, like I said, Babajide Sanwo-Olu. I will not call you Sanwo-Oku. I will not call you Sanwo-Oku. I will call you your real name. Governor Babajide Sanwo-Olu of Lagos State. Lai Muhammed, ex-governor Bola Ahmed Tinubu. Ọlọ́run ọba tó ní sánmọ̀, tó ní ilẹ̀, tó dá ọ̀sán, tó dá òru, tó dá wákàtí tá wà, àti gbogbo ẹ̀yin sójà, gbogbo ẹ̀yin àmì, àti ọmọdé ni àti àgbà yín ni, tó mọ̀ bí operation Lekki Toge ti ṣe wáyé. Ọba tó ní dédé àsìkò tí mò ń sọ̀rọ̀ yìí á gba ẹ̀san yìí lára àwọn ọmọ yín. Ọlá bọ́lọ́run ṣe ń jẹ́ tẹ́nìkan kò máa jẹ́. Ọlá bọ́lọ́run ṣe ń jẹ́ tẹ́nìkan ò máa jẹ́. Ọlá bọ́lọ́run ṣe ń jẹ́ tẹ́nìkan ò jẹ́ rí. Ọlá bọ́lọ́run ṣe ń jẹ́ tẹ́nìkan kò ní jẹ́ láéláé. Ọba tó ní dédé àsìkò yìí, tó ní ìgbà, tó ní ọjọ́. Bí mo ṣe ń fìrì ní wákàtí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin tí mo wo Lekki shooting tán nísìnyí again. Mo ti bọ́ta wá sọ fún yín pé àyàfi unless tí Lekki shooting bá wáyé. Yes, you say ẹ sọ pé Photoshop ni. If Lekki shooting was Photoshop, àbí it's Photoshopped, okay, you guys are free. But if it's not, ní agbára Ọlọ́run bá tó ní ilẹ̀ tó ní ní dá ìyà yẹn jẹ. Anybody, àgbààgbà ni, ọmọdé ni, civilian ni, military ni, tó bá mọ̀ nípa bí Lekki shooting ṣe wáyé ní Nàìjíríà ní October 20, 2020, ní dá ìyà yẹn jẹ. Jẹ ìyà yẹn, jẹ ìyà yẹn ní agbára Ọlọ́run bá. Rí sáfẹ̀ fáwọn ọmọ yín. Àwọn ọmọ yín á jẹ́, wọ́n á rí sáfẹ̀ fáwọn ọmọ wọn. Àwọn ọmọ wọn náà tún jẹ́, á tún rí sáfẹ̀ fáwọn ọmọ. Bó ṣe máa lọ látòrí ìran yín dé ìran Ògún nìyẹn. Mo sọ ní wákàtí gẹ́gẹ́ bí obìnrin, àṣẹ́dẹ̀gùn.
ọlá gbogbo obìnrin tẹ́ ẹ pa lẹ́kún, ẹ̀yin obìnrin òfò tẹ́ ẹ tún ń jó fún Sanwó-Olú mélòó mélòó la fẹ́ wí, mo ń bọ̀ wá fún yín ní agbára Ọlọ́run. Tó bá yẹ pé lóòótọ́ ní Sanwó-Olú ni kò mọ̀ nípa Lekki toll gate shooting lẹ́ńkọrin mélòó mélòó la fẹ́ rí yẹn, èyí náà ní agbára Ọlọ́run ọba rí ṣe. Àwọn tó bá pé Lekki toll gate shooting wáyé tẹ́ ẹ̀ dẹ̀ gbọ́ sí, tẹ́ ẹ mọ̀ sí, ẹ̀yin obìnrin tẹ́ nǹkan mélòó mélòó la fẹ́ wí, tẹ́ ẹ̀ ń jójó òfò, tẹ́ ẹ̀ ń jójó ẹ̀sín yẹn, ní agbára ti Ọlọ́run ọba tó ń dájọ́ àfi yín pẹ̀ràn á ṣe ìdájọ́ yín. Tí bá ṣépè fún yín mo gbọ́n pò lára yín ni. Gbogbo ẹ̀yin òṣì tẹ́ nǹkan Sanwó-Olú mélòó mélòó la fẹ́ wí, tẹ́ ẹ̀ ń jójó ẹ̀sín, tẹ́ ẹ̀ ń jójó ẹlẹ́yà yẹn, ní àṣẹ ti Èdùmàrè, ní agbára ti Ọlọ́run ọba. Tó bá pé Lekki toll gate shooting lóòótọ́ ló wáyé, lóòótọ́ ni wọ́n shoot ní Lekki toll gate, lóòótọ́ ni wọ́n pa àwọn ọmọ ní Lekki toll gate, lóòótọ́ ni wọ́n fi yìnbọn fún àwọn ọmọ lẹ́sẹ̀ tí wọ́n gé àwọn ẹ̀yẹ ẹ̀sẹ̀ Lekki toll gate, tó yẹ pé ẹ̀tọ́ wọn ni wọ́n ń béèrè fún. Gbogbo ẹni tẹ́ kọjá yóò fò tẹ́ nǹkan mélòó mélòó lẹ fẹ́ wù yẹn, ní ẹ bá mi pín fídíò kó bá mi kàn ọ̀yá yẹn lára, ní agbára Ọlọ́run bá ṣẹ́ tí Èdùmàrè. Ọlá àánú tẹ́ ẹ ní gẹ́gẹ́ bí obìnrin, ọlá tí tó bò tó ń jẹ́ òbò tọ́lọ́run fi sí yín lábẹ́, ọlá ọmú tó wà láyà yín. Tó bá yẹ pé lóòótọ́ ló ṣẹlẹ̀ ní Lekki toll gate, Ọlọ́run á fi ẹ̀san yín. Àyàfi tí ò bá wáyé ní Lekki toll gate tó kú, ẹ̀yin tèmi mo rí iná bá mi pín kó àwọn ìyàtọ̀ àwọn ìjà òfò tó ń jó mélòó mélòó la fẹ́ wí fún Sanwó-Olú yẹn, ẹ bá mi pín kó kàn wọ́n, ẹ bá mi pín kó kàn wọ́n. Sanwó-Olú Bọ́lá Ahmed Tinubu, mi ò fi taratara hate yín tẹ́lẹ̀, àmọ́ bí mo ṣe sọ̀rọ̀ ní wákàtí yìí, Ọlọ́run mọ feeling tí mo ní fún yín, ọba tó ní ẹ̀san lọ́dọ̀ yóò san yín ní ẹ̀san, ní àṣẹ Èdùmàrè. Ọlọ́run ọba tó ní ẹ̀san lọ́dọ̀ Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run á san ẹ́ ní ẹ̀san. Babájídé Sanwó-Olú, Ọlọ́run á béèrè lọ́wọ́ ẹ̀. Gbogbo ẹ̀yà mi tẹ́lẹ̀ yìnbọn, Ọlọ́run á bí yín, àti gbogbo etí tó bá gbọ́ sí, lọ́mọdé ní lágbàdo lọ́kùnrin lóbìnrin, Ọlọ́run á béèrè lọ́wọ́ yín. Àṣẹ ni tèdùmàrè, mo wí bẹ́ẹ̀ lásìkò yìí, àṣẹ dẹ̀ gùn ní àsìkò tí mo wà yìí, bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ẹ bá mi pín kó kan ọgbọ́n lára, ẹ ṣé mo dúpẹ́.